ká gbó sókè ògo ní fún orúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. Ẹ ká mọ̀ wọ́n ní méjì méjì. A fi ayọ̀ ká fi kọrin sí Ọlọ́run àlàyé wa. Ní wákàtí ọ̀wọ̀ yìí, ẹ jẹ́ ká pa gbogbo tó wà ní ọkàn wa tì. Ká darí ọkàn wa sọ́dọ̀ Ọlọ́run. Nípa bẹ́ẹ̀ yóò wá bá wa. A máa mú ọwọ́ wa ní méjì méjì. Ó ní ní gbogbo ọ̀nà ẹ ṣé. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o Bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé. Ẹ ṣé o gbogbo ọ̀nà ẹ ṣé o Bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o. Àwọn
amen. Ọlọ́run fẹ́ dá ohùn rẹ gbọ́ amen. Ọlọ́run fẹ́ kó o pariwo àmì yẹn amen. Ẹ ká lọ gbóhùn sókè. Ẹ jẹ́ ká lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè fún oore ọ̀fẹ́ àti àǹfààní tó fún wa láti rí àṣálẹ́ yìí. Ẹ jẹ́ mọ̀ pé àwọn kan rí ojúmọ́ láàárọ̀ yìí. Àwọn kan ti jẹun láàárọ̀ yìí. Wọ́n ti jáde. Wọ́n ṣe jáde wọn ò ní oore ọ̀fẹ́ àti padà wọlé wọn. Àwọn kan dẹ̀ wọlé bó ṣe wọlé wọn ò tún ní oore ọ̀fẹ́ àṣekínni láti fi padà jáde. Jẹ́ ká fún Ọlọ́run alààyè wa ní ọpẹ́ àti ìyìn. Ká fi ọ̀rọ̀ ẹnu wa ká fi yìn ín. Ká fi ohùn wa ká fi yìn ín. Èyí túmọ̀ sí pé a mọ oore nìyẹn. Jẹ́ ká lọ bí Ọlọ́run ga. Ọlọ́run mo yìn ọ́. Ọlọ́run mo bí ọ ga fún àsìkò yìí, fún oore ọ̀fẹ́ láti wà níbí ní ìrọ̀lẹ́ yìí. Ẹja sọ́dà ló ọpẹ́. Ẹja tó sókè. Ẹ̀mí wá bí ọba yàn lóde lọ́pọ̀lọpọ̀. Oore ọ̀fẹ́ àti àǹfààní. Ibi tí a fi fún ẹ láti pàdé ní àṣìṣe. Ẹjẹ́ ká ṣe ìdájọ́ máa tó kórè. Màmá yẹn sọ̀rọ̀. Màmá yẹn jẹ́ ká sọ̀rọ̀. Wọ́n lò yàn fún wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ̀mí ló ṣe o. Ẹ̀mí ló ṣe o. Ọlọ́run alágbára ó ṣe. Ọlọ́run ọlọ́ ó ṣe. Igi lẹ́yìn ọgbà mi ó ṣe. Ẹ̀mí ló ṣe. Ọba tó dára. Ẹ̀mí ló ṣe o. Ẹ̀mí ló ṣe o. Màmá yẹn ò mà sọ̀rọ̀. Ó mà kàn ń mirí mà ní. Ó ṣe Olúwa. Ó ṣe Ọlọ́run alààyè. Mo bí ọba mo yàn ọ́ lógo. Olúwa gbà. Masali kaori baya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sá dalikaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni. Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ. Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á, ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa. Gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀, jẹ́ àjọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè.
rè wo mi sà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà má jẹ́ kó sú ọ jájọ gbàdúrà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ ń gbàdúrà fún ọ kí n lè sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ní +234 70 25 47 5427 +234 70 25 47 5427 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù stay blessed in Jesus' name. Bá mi, olúwàgbà yìí mi, wákàtí yìí, ẹ̀mí bọ̀ ṣé o, Jésù Olúwa wa. Lọ́wọ́ ẹ sókè ó ní ẹ̀mí mímọ́ o ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀mí mímọ́ o ṣé o, ẹ̀mí àwọn wòlíì. Wọ́n kú lágbára wa, ẹ̀mí mímọ́ o ṣé o. Ẹ̀mí mímọ́ o ṣé o, ẹ̀mí àwọn wòlíì, ìwọ kúkú lágbára, ẹ̀mí mímọ́ o ṣé. Ó bá jẹ́ pé Ọlọ́run ní agbára rẹ lóòótọ́, Ọlọ́run yẹn ni mo fẹ́ kó o sọ jáde lẹ́nu pé òun kú lágbára rẹ. That is to say pé agbára rẹ ò ká àgàtọ̀ nínú ìrìn àjò ayé rẹ. That is to say pé o kàn ń wòran rẹ̀ ni. Òun Ọlọ́run ló lè ṣe ìṣòro rẹ, ìdààmú ẹ̀mí àti ẹ. Ọlọ́run kọ́ bó ṣe kí ni òun ló mọ bó ṣe wá ìwọ ò mọ bó ṣe débẹ̀ èmi náà ò mọ bó ṣe débẹ̀ ẹni tó dẹ̀ mọ bí ogun yẹn ṣe wá ṣe kí ni ó ṣe máa lọ tó bá yá jẹ́lẹ̀ pé Ọlọ́run ní agbára rẹ lóòótọ́ bí ohùn sókè kò jẹ́ àjọ dúpẹ́ Ọlọ́run mo yàn torí pé ìwọ ni agbọ̀rọ̀dún ayé mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo fẹ́ kó sùn Olúwa wá ẹ jẹ́ ká dúpẹ́ kàn yìí sí gẹ́gẹ́ bí tọ́pìkì àjọ̀dún wa lọ́dún yìí rántí mi Olúwa ní àwẹ̀ 24 days tá ń gbà lọ yìí ó ní rántí mi Olúwa jẹ́ ká wá dúpẹ́ in advance Ọlọ́run mo dúpẹ́ pé kí àwẹ̀ àti àdúrà ìkó tó délẹ̀ pé ó ṣe kí ni ó rántí mi màmá yẹn ò lè parí ẹ̀ lẹ́nu mi pé kí àwẹ̀ àti àdúrà ìkó tó mú ẹnu wá sí ìdákẹ́jẹ́ ó máa ṣe kí ni ó máa rántí mi pé wàá ṣe kí ni wàá gba ìjà méjà wàá gbá ẹrù mẹ́rù wàá gbá ogun jà ó yẹ sọ́dà tó apá. Ọlọ́run ó ṣé o pé kí àwẹ̀ àti àdúrà ìkó tó wá sí ìpàdé Ọlọ́run máa rántí mi ó ṣe tó wàá gba ìjà méjà tó wàá gbá ẹrù mẹ́rù pé wàá gbé ẹrù mi sílẹ̀ wàá gbé ọgbà ayé mi ni mo ṣé o ni mo ṣé o ni mo ṣé o Jésù Olúwa wa ìjà wa pariwo sọ fọlọ́ wọn àlàyé Olúwa darapọ̀ mọ́ mi ní ìrọ̀lẹ́ yìí ni mo darapọ̀ mọ́ mi ní ìrọ̀lẹ́ yìí Olúwa fi àánú bá mi lò Olúwa jẹ́ kí n rí ọ gbogbo ẹ̀ṣẹ̀ tó yára dì mọ́ mi tí ò ní jẹ́ kí n rí ọ Olúwa dáríjì mi kó o sọ àánú kalẹ̀ àdúrà.
kan sí. Ìbéèrè mi ká jẹ́ kí ọpẹ́ wa tó máa tẹ̀lé ìbéèrè wa. Psalm 103 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní sọ pé fún Olúwa ìwọ ọkàn mi má sì ṣe gbàgbé gbogbo oore rẹ̀. Mo fẹ́ kí o fi ìbùkún fún Ọlọ́run tó dá ọ sí láti January títí di àkókò yìí. Bí eré bí àwàdà ọdún 2024 kọjá lọ bí a ti kọ̀wé rẹ̀. Ọlọ́run tí ò jẹ́ kẹ́mi àti ẹ kó di àkọlẹ̀kùn. Ọlọ́run tí ò fàyè fún èṣù lórí ayé rẹ̀. Ọlọ́run tí ò jẹ́ kí ìmọ̀ta kó jọlé ọ lórí. Ẹbí wọn mo wò ní àṣálẹ́ yìí. Ojú ẹ gún régé, ó lè fẹsẹ̀ rẹ̀ rì. Mo kàn fẹ́ kí o gbé ohùn ọpẹ́ rẹ sókè ní ìgbà kan sí. Wàá porúkọ Jésù yẹn lẹ́ẹ̀kan tó. Ẹ̀mí mímọ́ o ṣé ọba tí ò fàyè fún ọ̀tá lórí ayé mi. Orúkọ Jésù lẹ́ẹ̀kẹ́ ẹ̀mí mímọ́ ó yá sọ́ di àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọdún 2024 lọ sí òpin ìgbà púpọ̀ àdúrà tó tẹ̀lé. Olúwa èmi rèé níwájú rẹ̀. Jáde ọdún 2024 má jẹ́ ń sọnù. Orí mi má jẹ́ ó gbàbọ̀dè. Ìpín mi má jẹ́ ó gbàbọ̀dè. Ibi ò gbọ́dọ̀ wọlé tọ̀ mí. Ó yá pariwo kó gbàdúrà. Olúwa má jẹ́ ń sọnù. Jésù Olúwa wa. Ṣó mú àtẹ́wọ́ rẹ wá. Ó wá ọ wá ọ pẹ̀lú ṣòro mi. Ó wá ọ wá pẹ̀lú ṣòro mi. Má máa jẹ́ padà sílé pẹ̀lú ṣòro mi. Lóhùn òkè. Ó wá ọ wá pẹ̀lú ṣòro mi. Ó wá ọ wá pẹ̀lú ṣòro mi. Má máa jẹ́ padà sílé pẹ̀lú ṣòro mi. Ó wá ọ wá pẹ̀lú ṣòro mi. Ó wá ọ wá pẹ̀lú ṣòro mi. Má máa jẹ́ padà sílé pẹ̀lú ṣòro mi. Ó wá ọ wá pẹ̀lú ṣòro mi. Àtẹ́wọ́ rẹ dà. Ó wá ọ wá pẹ̀lú ṣòro mi. Má máa jẹ́ padà sílé pẹ̀lú ṣòro mi. Má máa jẹ́ padà sílé pẹ̀lú ṣòro mi. Àjàgà Bábílónì wó. Àjàgà Bábílónì wó nílẹ̀. Àjàgà Bábílónì wó ni mo sọ. Àtẹ́wọ́ rẹ̀ dà. Àjàgà Bábílónì wó. Àjàgà Bábílónì wó. Àjàgà
àgbà lélẹ́yìn. Onírúurú ìpèníjà ló mú èmi àti ẹ wá síwájú Ọlọ́run lónìí. Bíbélì náà sọ pé ẹ ké pè mí, èmi yóò dá yín lóhùn. Mo fi òfin tara ké pe Ọlọ́run yẹn. Torí Ọlọ́run yẹn ń bẹ ní ìkàlẹ̀ láti yanjú ìṣòro rẹ. Mo rán àṣẹ jáde sí gbogbo ìwọ tó ń gbọ́ mi níbi gbogbo tó wà. Ogun tó ń bá ọ kiri, ogun tó ní ayé rẹ lára, ogun tó ń pọ̀ lójú lórí ilẹ̀ tó dúró sí ilẹ̀ gbẹ̀mí. Irú àmì wo lélẹ̀? Mo rán àṣẹ jáde lórí ilẹ̀ májẹ̀mú, ogun tó tẹ̀lé ọ lórí ilẹ̀ gbẹ̀mí. Àwọn èèyàn ò tí ì sọjú bí ó ti tọ́. Mo rán àṣẹ jáde ní ìgbà kẹta. Àlógun tó lóhùn ò ní jọ fẹ̀dọ̀ lórí òróǹro. Ogun tó lóhùn ò ní jọ sẹ́mi. Ogun tó lóhùn ò ní jọ gòkè. Ogun tó lóhùn ò ní jọ gbádùn ọmọ lórí ìgbà tó bá sì wà ní ayé. Irú ogun bí ilẹ̀ gbẹ̀mí. Ìwọ olùgbọ́ mi fi ìtara bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa èmi rèé wájú rẹ̀. Gbogbo ogun tó dá ayé mi dúró sí ipò ojú kan náà. Ogun tó lóhùn ò ní jẹ́ kí n lọ. Ogun tó lóhùn ò ní jẹ́ kí n bọ́. Ogun tó lóhùn ò ní fa ayé mi lẹ̀. Olúwa lórí ilẹ̀ májẹ̀mú yìí. Kí ogun náà mi láyé mi sọ́jà àdúrà. Sọ̀rọ̀ sókè, sọ̀rọ̀ sókè. Olúwa bí ogun náà láṣálẹ̀. Olúwa bí ogun náà ní àṣálẹ̀. Olúwa bí ogun náà Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Oríṣiríṣi ogun ènìyàn nínú ayé. Ogun táyé yàtọ̀ sí ti Kẹ́hìndé. Ogun alájọgbé ń bẹ nínú ayé. Ogun alájọrìn. Ogun àwọn tó pè ní ọ̀rẹ́. Ogun àwọn ènìyàn tó súnmọ́ ni. Ogun nínú ìdílé. Ogun orílẹ̀-èdè gan ń bẹ. Ogun àgbáyé sì wà. Mo rán àṣẹ jáde. Bí àmì rẹ bá lè gòkè, ogun tó tẹ̀lé ọ lórí ilẹ̀ máa ń jẹ̀mí. Ẹ̀mí àwọn wòlíì gbẹ̀mí. Mi ò fẹ́ kó o fi àkókò ẹ ṣeré. Àmì ni ìdáhùn sí àdúrà. Àmì túmọ̀ sí pé ohun tí mo sọ kó rí bẹ̀ fún ọ. Àlógun tó tẹ̀lé ọ lórí ilẹ̀ máa ń jẹ̀mí. Ó agbára àjíǹde Jésù ọgbẹ́ ogun náà. 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 Fò sókè ní ìgbà mẹ́ta. Sọ pé ogun tó tẹ̀lé mi tó lu gbẹ̀gẹ́. Ogun tó tẹ̀lé mi lórí ilẹ̀. Ó yẹ ìjábọ̀ lára mi. Ó yẹ ìjábọ̀ lára mi. Ó yẹ ìjábọ̀ lára mi. Orúkọ Jésù lẹ́ẹ̀kẹ́ mi mímọ́ ó yẹ sọ́jí àdúrà.
Ọlá ò sí nínú ẹ̀mí. Ọlá wa báyìí. Mo wà ní ẹ̀mí bó sí nínú ẹ̀mí. Sọ́tọ̀. Kí ló gbé? Súnmọ́ bí. Mo wà ní ẹ̀mí bó sí nínú ẹ̀mí. Kí lẹ fi? Ẹ̀yin wo lẹ ti bírèkì lẹ́nu? Sàmì àdúrà yẹn náà Jésù lọ wá. Mo ti bírèkì hallelujah. Ẹ jẹ́ tọ́. Ìgárá ló tẹ̀ tó fi ká ilé ìwé kẹ́hìn hallelujah. Mi ń tẹ́ bá ṣe é ṣe bó ti ṣe. Mi ì tí bírèkì náà. Ẹ ti bírèkì. Ìyá sí òsì. Ara yín ò yá. Ara yín ò yá. Ara yín máa yá. Kí ló bàtà ara yín ò fi yá? Ẹ̀sùn mọ́ bí. Tẹ́ ẹ bá gba òyìnbó ara mi ò yá, máa fún yín lówó. Kí lẹ lára yín ò ṣe? Ẹ̀sùn mọ́ bí díẹ̀. Mo strong. Kí ni èbó ara mi ò yá? Mọ́mí wa ọlá spiritual ẹ má pè ọlá ní nǹkan mímọ́ ọlá wà nú ẹ̀mí ó yá kí lè bo ara mi ò yá my body is weak kí ló gbé ní my body is weak. My body is weak. Ẹ gbọ́, ṣé ìbò ara bí ẹni my body is weak? Oya. Ọláìwọlọ́wọ́. Gbọ́ kí lè bo ara mi oya. Bàbá yìí, àpáta yíra yín. Bí ìsájì. Ọ̀wá yìí. Kí ló ìbò ara mi? Ṣé in terms of ó correct? Ara mi oya, my body is weak. Kí ló ìbò ara mi oya? Kele la yọrọ sọ sọ n tó sọ ni o ni I know where mo mọ kanga I know where la bi ewu I know where n bọ ṣe I know where ni ara mi o yà ṣe I know where ni àti ṣe I know where ni ara mi I know where èmi ò wẹ̀ lè o mi ẹ̀ sọ kí lè gbára mi ò yá ọmọ tí wọ́n ti sọ pé I'm not feeling strong àbí kí lè tẹ̀ pé náà kí lè yín pé náà my body is weak kí ni Yorùbá my body is weak ó rẹ̀ wọ̀n sára ọrùn ni ó rẹ̀ wọ̀n sára. I know strong. Mi ò lè sálẹ̀ lé tẹ́lẹ̀. Ara mi kò lè. My body is not strong. Ara mi kò lè. My body is not bí. Kí ni ara mi kò lè? Tí o sáwọn ilé ìbò mi. Kí ni ara mi kò lè? My body is not strong. Ara mi ò lè. Simple ABC. Ara mi ò yá. Kí ni èbú ẹ̀? I am sick. My body is My body is failing me. I'm not well. I'm not well. Okay, I'm not well. When you tell me I know where, so I'm not well. So I'm not well. Ni ara mi o ya. Ara mi. Kí ni wọ́n ń pè ní well? Da. I am sick. Ẹni sick lórúkọ Jésù. I'm sick gẹ́kọ́ nípa ara mi ò yá. I'm sick. Èèyàn ṣàìsàn náà. Pé òun ṣàìsàn. I'm sick. Ní sick. Àṣẹ kan lajú. Àṣẹ kan ló sọ Ṣédrákì
Medrak àti Abednego sínú iná ìléwu. Hallelujah. Hallelujah. Àṣẹ kan ló sọ Daniel sínú ihò kìnìún. Àṣẹ kan ló jáde pé ẹ mú Pétérù àti Jòhánù, ẹ mú wọn kẹ́ jù wọ́n sínú túbú. Àṣẹ kan ló pe Médrákì, Sédrákì àti Abẹ́dínígò jáde padà níbi tí àṣẹ tà wọ́n sí lọ́wọ́ méjèèjì. Àṣẹ tó dáwọ́ dúró, ẹni tó fi àṣẹ ẹnu rẹ̀ dì ọ́ mọ́lẹ̀, ó ní tó mo ti sọ pé ò ní jẹ́ èèyàn. Ibi tí àmì ti dún jù ní iṣẹ́ àmì ti máa bẹ̀rẹ̀. Bó o bá ṣàmì, àṣẹ yẹn di asán lórí. Àṣẹ ń bẹ o, àṣẹ ní ìpele, àṣẹ jura wọn lọ. Àṣẹ ní fádà, àṣẹ ní mọ́dà, àṣẹ ní ẹ̀gbọ́n, àṣẹ làbúrò. Àwọn kan lè sọ pé dúró síbẹ̀. Ẹni tó ní o dúró síbẹ̀, ẹlòmíì lè dé kó sọ pé àtiwọ́ tó ní kó dúró, àtiwọ́ tó ń dá dúró, èyí méjèèjì ó yá, ẹ kó mẹ́ o. Bàbá tó wá débò mí, àtẹni tó ní kẹ́ni tó dúró ní kó dúró. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan tún wà, bá lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta mi ìfẹ́ rí níwájú ń bí. Àṣẹ ju àṣẹ lọ. Agbára ló dẹ̀ mú àṣẹ wá. Ó dà pé Lúùkù orí 8 àbí 9, Jésù sọ ń bẹ̀ pé Kristi mú díẹ̀ náà ọmọ ẹ̀yìn ẹ̀, ó sì fún wọn ní àṣẹ àti agbára. Tẹ bá rẹ̀ ń tó ń lo àṣẹ, kinní kan ló gbójúlé. Hallelujah. Hallelujah. Tẹ bá rẹ̀ ń tó ń lo àṣẹ, tó ń lo authority. Ó sì pe àwọn ọmọ ẹ̀yìn Ó gba ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá lọ. Ó sì wí fún wọn ní agbára. Ó fún wọn ní agbára. Àti àṣẹ. Agbára ló ṣáájú àṣẹ. Ẹ̀yin wo ni ẹ̀yin wo lẹ́ẹ̀fẹ̀ kan dá yín dúró mọ́? Wò mí, o nílò agbára tó máa mú àṣẹ wá. Ẹ káwọ́lẹ̀ náà. Tí máa ní kó praise pé Olúwa, ẹni tó dá mi dúró, ẹ sá lọ́gbà ẹkú ọ̀gá. Tí ò bá sí àṣẹ lẹ́nu ẹ, ẹni tó dá ọ dúró ṣe báyìí. A ní gbà tán, só ti gbà tán, a ní jókòó bí mo dé ọ dúró sí. A ní padà jókòó síbẹ̀. Ìwọ ló sì farabalẹ̀ jókòó padà. Torí pé ò láṣẹ. Àti fún ọ̀rọ̀ ìjọba ọ̀run, ohun ẹ bá dè láyé, á dè lọ́run. Agbára ló mú àṣẹ wá. Olúwa ní ìrọ̀lẹ́ yìí, ẹ béèrè fún agbára tó ga. Ibi tí ọ̀rọ̀ bá gbé wà. Agbára ń bẹ níbẹ̀. Ibi tẹ́ bá ti rí ọ̀rọ̀ ọba, ibi tẹ́ bá ti rí àṣẹ ọba, kí ló bá máa ń ṣe? Ọba o, ọba. Ẹ ti sùn nílà, ó fọ ọba pé. Ọba o, ọba. Kí la fi mọ ọba? Àṣẹ. Ibi tí ọ̀rọ̀ ọba bá wà, agbára ló ti àṣẹ ọba lẹ́yìn. Nawọ́ méjèèjì, ó di àṣẹ sí wọn lórí láàárọ̀ yìí. Agbára tó fi pàṣẹ ní àwọn ọ̀tá rẹ lórí, bó o bá ṣàmì, ayé ẹgbà agbára. Ọ̀gá, o ò lè dá wọn sí nípò nílé yín o. Wọ́n jù ọ lọ, o nílò àṣẹ. Bó ló ṣe láṣẹ, ó gba agbára. Fún mi láṣẹ àtagbára. Fún mi láṣẹ àtagbára. Àṣẹ tó ń de, agbára tó ń tú. Fún mi láṣẹ àtagbára. Ẹ sáré kan gbà bẹ́ẹ̀ tán, yáyá. Fún mi láṣẹ àtagbára. Fún mi láṣẹ àtagbára. Àṣẹ tó ń de, agbára tó ń tú. Fún mi láṣẹ àtagbára.
sòrò tá a bá ti parí sòrò ọ̀gá ìṣògbóyà a máa padà dé ní ọ̀sán bòmí ó lè dá sí wọn nípò ibẹ̀ ẹni bá ń sàparí ibi tẹ́fẹ́ kàtí ibi tẹ́fà yẹn ẹ kọ́ padà sí pé ibi ẹ bá ti rí ọ̀rọ̀ ọba kí ni mò ń bọ̀ kí lọ̀rọ̀ ọba gan kọ́ lọ̀rọ̀ ọba àti ọba gangan lọ́ba tí ọba bá ní ẹ lọ bẹ́ẹ̀rì ẹ̀ sóògùn wọn bí ẹ láyé tí ó dá dúró mo náà sọ pé tí ọba bá ti gbẹ́sẹ̀ lé nǹkan kínú ìmọ̀ gbẹ́sẹ̀ lé ọba ní ilẹ̀ ọmọọyà wọn lẹ́yìn kan tó ti gbẹ́sẹ̀ lé hallelujah tàbí àwọn agbára ló ń bí àṣẹ ẹni bá pàṣẹ nìkan lẹ́yìn ni èèyàn kì í dédé lanú sọ nǹkan jáde hallelujah láti jọ yìí ká ní ìrànṣẹ́ ọlọ́run kan tí ò ní ò tiẹ̀ tó bẹ́ẹ̀ tó bá ń dán dandan wò ń kọ̀rọ̀ fáìn níta yìí nírú wọn ò ní lágbára ọjọ́ tó ti débi ló ti don stroke wọ́n máa sọ fún ọ pé wá ń bí o rò pé inú ló wà ní kí ló wá ṣe ń bí padà lọ́mọ ṣe kọ̀rọ̀ rẹ tó ń ṣe ọ̀gá bá a parí àwọ̀ ilé àwọ̀ ẹ̀mí ìtúndé nǹkan méjì ò ṣe é lo bí agbára àtàṣe ni ibi wọ́n dá ọ dúró sí ọ̀gá ibi wọ́n dá ọmọ rẹ dúró sí mo lo àṣẹ àti agbára dé ta ló sàmì olúwa fẹ́ ọ̀gá mo pe ọlọ́run àwọn àpọ́stélì ta ni àmì àlejò ń bì ẹni mímọ́ Ísírẹ́lì ń bẹ nítòsí ń bí ibi wọn ayé ẹ mọ́ àṣẹ àti agbára ó máa tú ọ lẹ̀. lajú ó ló ṣe gbà á tó dàbí pé kò gbà ó ṣe gbàdúrà ibi ẹ bá ti rí ọ̀rọ̀ ọba ẹ bá ń gbà ó yà. Ibi tí ọ̀rọ̀ ọba gbé wá. Tẹ́ ẹ bá ti rí ọ̀rọ̀ ọba tí ibi tọ́rọ̀ wà. Agbára ló wà ńbẹ̀. Ta ni ó sì lè wí fún pé. Ta ni ó sọ fún un pé. Kí ni ìwọ ń ṣe? Ta ni ó wà sọ fún un pé kí ló ṣe? Wá ìtorí agbára ni ọba gbẹ́kẹ̀lé. Agbára kí ni agbára ipò tó wà? Agbára pé ọba ni mí. Security ń bẹ ń bí. Ìjòyè ń bẹ ń bí àbí? Ọ̀tún ń bẹ ń bí. Òsì ń bẹ ń bí. Ọlọ́pàá ń bẹ ń bí. So kíní yẹn ló fẹ̀yìntì. Ta wá lẹni tó sọ pé ọba gbẹ́nu ẹ sọ̀hún. Kò sí. Tí wọn bá ní kó dákẹ́ àdúrà tó bá ní máa gbàdúrà tí wọn ní sọ pé dárísùn àwa lọ ní kásìpò ọ̀gá wà ní kinní kan àṣẹ àti agbára bí ọwọ́ méjì wẹ̀. agbára tó pàṣẹ èmi ní ẹyọ ń dẹ̀ fún ẹ fún mi láwọn méje tán lè gbàdúrà yẹn lọ́wọ́ méjèèjì. Agbára tó pàṣẹ èmi ni ẹ fún ọ ta ló ní oyè. Agbára agbára tó pàṣẹ.
Kò dàbí ipò wọ́n fẹ́ pàṣẹ o. Kò fẹ́ ká máa pàṣẹ fún ọ. Hallelujah. O ní lè free, o ní lè sọ nǹkan kan. Iye ìgbé ayé tó bá ní o máa gbé lé wọn máa gbé. Ẹni wọ́n bá ń pàṣẹ fún, ìtàn bá ní kó ṣe ni ó máa ṣe. Tán bá ní ààfin onílùú òyìnbó, ibi ni o jókòó sí, kò ní lè ṣe nǹkan kan. Hallelujah. Ṣé ti rí ọmọ tó bẹ̀rù òbí ẹ̀ rí? Ọmọ tó bẹ̀rù àbí ọmọ tó sì kéré tí ò tí ì dájú ara. Tó jẹ́ pé tí ẹ̀ bá ní sit down there, ó gbọ́dọ̀ kú òǹbí báyìí. Ẹ ti rí àwọn tí sójà bá ní kán jókòó síbi kan rí pé jókòó síbi. Ṣé àwọn ọlọ́dẹ ti dáyàn dúró lóru lójú ẹ rí? Àwọn ọlọ́dẹ wọ́n máa dáyàn dúró lóru pé máa kirike. Kí ló máa ṣe? Ìgbà wo? Kò ṣe kú ò. Kí lè pé? Ẹni ò tó bẹ́ẹ̀. Kí ló tí ò tó bẹ́ẹ̀? Kí ló tí ò tó bẹ́ẹ̀? Àṣẹ ni. No. Kì í àṣẹ wọn, àṣẹ kí ló bí àṣẹ wọn? Agbára. Níbo lágbára wọn wà? Nínú ìbọn wọn, nínú aṣọ wọn, nínú authority tí wọ́n ní. Ọ̀gá tó o bá ti gba àṣẹ, ìgbé ayé táwọn ní kí o máa gbé ni wà máa gbé. O ò ní gbégbé ayé tiẹ̀ gẹ́gẹ́. Ibi tán bá ní orin sí ni wà á rìn sí. Tán bá ní o wà ń lo òyìnbó kó o má ríṣẹ́ ò ní ríṣẹ́. Tán bá ní o wà ń lé ọkọ kó o má bímọ ò ní bí kankan. Wà á fáìn wọn ní jí orọ́kọ torí àṣẹ wọn ni pé fáìn ló fáìn o ò ní bá wọn lórí ọkọ. So ó lè tó bá tó gba agbára tó lè pàṣẹ kó o tó lè confront authority wọn. Ó gbọ́dọ̀ yí o, agbára gbọ́dọ̀ yí o, wọ́n padà ó gbọ́dọ̀ yí o, agbára